tó ọmọ Yorùbá ọmọ Nàìjíríà gbogbo bó ẹ̀yin ará òkè òkun nílé lóko lẹ́yìn òde ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ tún wá wo èèmọ̀ kẹ́ ẹ gbọ́n tó ṣẹlẹ̀. Ìlú tó lọ́ba tó níjòyè tó lólórí tó ní kíni tó ní aráàlú bẹ́ẹ̀ dẹ̀ ní tó jẹ́ kí ẹranko gba ìju èèyàn lọ. Ẹ wo ìṣẹ̀lẹ̀ burúkú tó tún ṣẹlẹ̀ sí àwọn ará agbègbè yìí léyìí tó jẹ́ pé ìfẹ̀hónú tán fi hàn gangan wọn ní àwọn ọ̀ṣẹ̀ṣẹ̀ máa fi hàn léyìí tíjọba òwú ọ̀dọ̀ àwọn. Ìlú tá à ń gbé pẹ̀lú ìbẹ̀rùbojo ìkáyàsókè níbi tí màálùú ti gba ìju aráàlú lọ. Ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ àbí ẹ tí ẹ wo fídíò yìí ká ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ gangan wọ́n fún yín láǹfààní. Ẹ wo nǹkan ẹ wo bí àwọn abiyamọ ti ń pariwo tí wọ́n jẹ́ àgbẹ̀ níbi tí abiyamọ ò ti lè gbénú ìlú mọ́ tí wọ́n ń gbénú igbó. Kí ló fa ń tá a fi bímọ sínú igbó tá à ń yọjú wòlú tá a ta kété sílùú tá ti bí wa tó jẹ́ pé igbó la fi ṣelé. Ìkànnì Samvatis Radio TV lẹ́tí ń láǹfààní àti máa wo ohun tí ń ṣẹlẹ̀ àbí kẹ́ ẹ gbọ́ ohun tí ń lọ nílùú. Àbídèmí Yusuf yín náà rí èyí tẹ́ ẹ mọ̀ mí pé wọn ò ní já yín tàn mọ́ ìjọba gbé wa débẹ̀ mọ́ já wa bọ́lẹ̀ já wa bẹ́tà mọ́ sọ ẹ́ di létà ni ó tẹ̀ ẹ́ sí wa létí mọ́ jù ú tẹ̀tì. Èbí torí tiẹ̀ la fífi ìdí ti àpótójúpọ̀nà kétì wọ́n mọ̀ bá àdí sí gbogbo ohun tí ń lọ gangan. Ẹ wo fọ́nrán fídíò ẹ gbọ́ ohun tí àwọn abiyamọ ń sọ lẹ́nu. Wọ́n ní bí àwọn jàǹdùkú yìí bá ti wọ̀lú tán àwọn ò ní ìfarabalẹ̀ àbí ìfọ̀kànbalẹ̀ àbí ìfàyàbalẹ̀ àbí ìsùnkófo ilésù kámọ́ nílùú. Ẹni tí ó kọlùgbó ń kọlùgbó ẹni ó kọlùgbẹ́ ń kọlùgbẹ́. Ìyá kan sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò yẹn gbọ́n tó wí. Ó ní ibi táwọn ti ń sá kiri ni ọmọ ti dé tóun ti fẹ́ bímọ. Ibẹ̀ náà lòun bímọ sí lésù sáfúnkú láìlá ìlàláù Muhammadu Rasulullahi Ọlọ́run mẹ́ta lọ́kan bàbá ọmọ ẹ̀mí mímọ́. Pàrìpàyé pò eriwo àyàtọ̀ àyàgbọ́ àyàyàwá síbi tó dáa ni. Orílẹ̀-èdè Nàìjíríà dọwọ́ ẹ̀. Agbègbè ilẹ̀ Yorùbá mọ̀ dọwọ́ rẹ̀. Ẹ̀yin aráàlú ẹ̀yin mẹ̀kúnnù bọ̀rọ̀kìnní òyìnbí dé òkè òkun ẹ mọ̀ dàkẹ́ àdúrà ẹ mọ̀ wòran. Nàìjíríà ti kún fún orílẹ̀-èdè wàrà tó yín gbà kan ṣùgbọ́n oyin níbi tí ó wà tí wọn ò ti jáwọn ọmọ Nàìjíríà ó la oyin ti di pé ń ti ń ta àyàn káàkiri. Wàrà tó yẹ kájọ máa jẹyàn mùyànmù wọ́n ti bo wàrà mọ́lẹ̀ ó ti kàn. Nàìjíríà ẹ wò ó kò ní í dáa tó jẹ́ pẹ́nu mi lẹ́ẹ̀tì máa gbọ́ gbogbo ẹ̀. Ẹ̀yin náà ẹ wo fọ́nrán fídíò yìí ẹ̀gbọ́n táwọn abiyamọ sọ fúnra wọn. Samvatis Radio TV lẹ́tí ń láǹfààní láti máa gbọ́ máa wò máa gbáládùn ẹ̀ mọ̀ gbádùn wa gan. Bóyìnbó ṣe é gbádùn kánfàsì lórí agbádá tàbí bí ṣe é gbádùn sìgá àsìkò wíńtà tá a mọ̀ sí ọ̀gìnìtìn. Ẹ wò ó ẹ jẹ́ ń dẹnu mi dúró báyìí. Ẹ bá lórí YouTube kẹ́ ẹ subscribe kẹ́ ẹ like kẹ́ ẹ share kẹ́ ẹ comment kẹ́ ẹ pọ̀ pẹ̀lú wa kó lè jẹ́ páwọn àǹfààní tó tún bọ̀ àjọ jẹ́ ni. Samvatis Radio TV ló ní ẹ wò fọ́nrán fídíò yìí kẹ́ ẹ wò bí màálùú ṣe níyì ju ọmọ èèyàn lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ó dàbọ̀. A rí i pé ogunlọ́gọ̀ obìnrin ẹ̀ ń fi ẹ̀wọ̀n nú ìwọ̀n jẹ́ lè sọ nǹkan tó ń dùn yín lọ́kàn tó ń ṣẹlẹ̀ gangan. àṣẹ o bàbá mi á dáa fún yín ayẹ yín àwọn obìnrin rèé o wàhálà ti pọ̀ jù o alárò mi o bá mi gbé ọmọ tí mo bí sínú igbó o ibi tí wàhálà ìgbé pọ̀ dé ọmọ yìí inú igbó ni mo bí sí yọ bá mi yọ kalẹ̀. ọmọ yóò ti dé gbogbo òun Fúlàní ń bọ̀ o mo la fẹ́ gbà lóru mo bá mú ìyá ẹ̀ dìgẹ̀dìgẹ̀ ká lọ sá sínú àkàlóko àdókò bẹ́ẹ̀ báyìí lónìí inú dé mo ni mo fẹ́ gbà láago kan òru ó dà kò sí bó bá jẹ́ lóòótọ́ àtòdodo bó bá jẹ́ láàánú kan ni nǹkan ò ní ṣe é gbogbo máa tó bíi wákàtí kan lọ́mọ bá bọ́ okùn tá a fẹ́ fi dáwọ̀ mo bá má dà ká yọ apalára àkà ká gbẹ ká fi dáwọ̀ omi tó wà lóko nídìí àkà ni mo fi wẹ̀ fọmọ ó kà ti wálé ǹgbà tílẹ̀ mọ́ mo bá ní kó dúró lóko kí n wá wo abúlé bóyá èrò á ti padà sábúlé bàbá ara àwọn èèyàn kọ̀ọ̀kan bàbá padà wá sábúlé ọmọ ìyá bíi inú ogun Fúlàní ni o
tí Fúlàní ò jẹ́ àgbàdo gbogbo àgbàdo gbogbo àgbàdo ohun tó ń ṣe fún wa nìyẹn o gbogbo ńlá o. Fúlàní má jọba lé wa lórí àfẹ́ wọn mọ́ wọ́n máa lọ àtìlẹ́yìn ní dẹ́kọ̀ tábà wà lóko mo gbé àgbàdo ẹ̀rùn tí mo gbé pẹ̀lú oyún nínú mo ṣá oko pẹ̀lú oyún nínú àwọn màálù la jẹ ilá tí mo gbé àwọn màálù jẹ gbogbo ẹ̀ mo gbé òtí ní ẹ̀wà àwọn màálù mọ́ ọbẹ̀ wọ́n ti bẹ gbogbo ẹ̀wà yẹn sílẹ̀ ẹ̀wọ̀n kò dáa sí gbogbo ẹ̀tọ́ ọbẹ̀ tí mo bẹ ó dáa kílẹ̀. yìí tẹ̀mí fẹ́ sọ ọ́ mi lọ́dọ̀ Fúlàní bá ní àǹtí wákìndó òbò fún ẹgbẹ́ kí ló dé yìí tẹ̀mí fẹ́ sọ kí wọ́n jọ kí wọ́n gbà lọ́wọ́ àwọn Fúlàní mo foyún sínú mo fi dáko àwọn Fúlàní wọ́n parí ẹ̀ gbogbo nǹkan ní wa ni wọ́n kó àwọn tó gbé gbàgbúrú sóko àwọn Fúlàní tún la bẹ̀rẹ̀ he nígbà tí wọ́n parí ilá tán ó dáa ìjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo fi ń jẹun lábúlé o. kí lẹ fẹ́ kí kábíyèsí ìlú Ìbèṣe kí lẹ fẹ́ kí wọ́n ṣe lórí ọ̀rọ̀. ó dáa ẹ lọ. Fúlàní ò bá dára láyé wọ́n lè gbé ọmọ lọ́rọ̀ mi lọ́dún yìí o Fúlàní ti tún dẹ́yìn ìṣẹ̀gbẹ́ oríta tí wọ́n ti kọ́ máa dìyàwó débẹ̀ ìdè wọn lọ́wọ́ bá gbé tí ìjà ọ̀nà bẹ́ẹ̀ jẹ́. ó dáa ẹ lọ ṣe sùúrù àwọn gbogbo ẹ̀hónú tẹ́ fi wọ̀nyí ó máa dọ́dọ̀ kábíyèsí wọ́n dẹ̀ máa gbé ìgbésẹ̀ lé lórí so ẹ jẹ́ ká fi sùúrù ẹ jẹ́ ká fi tò láìpẹ́ àwọn náà máa gbọ́ gbogbo nǹkan tí à ń sọ yìí wọ́n máa rí wọ́n dẹ̀ máa so wọ́n máa gbé ìgbésẹ̀ lé lórí Fúlàní ò ní disturb mọ́ wọn ò ní dà wá láàmú mọ́. ó máa dé ọ̀dọ̀ àwọn àwọn obìnrin alára mi ìyára ń jẹ́ kẹ́ẹ̀gì omi ní ìsìn 500 lára kẹ́ẹ̀gì omi kan ìtọ́ màálù lẹ́nu lára rọ̀ mí tó má jẹ́ kó fáírọ́ọ̀sì irú tèmi náà ṣe kọlà fún mẹ́jọ màálù ló wá jẹ gbogbo ẹ̀ ọmọ tó fún lára òun lábẹ́ ìṣòro lọ́wọ́ ìṣòro abẹ́ ó dáa ẹ má bínú ìgbésẹ̀ tó nípọn ó máa wáyé lórí ẹ̀ ní kíákíá ìgbésẹ̀ tó nípọn máa wáyé lórí ẹ̀ ìgbésẹ̀ tó nípọn máa wáyé lórí ẹ̀ ní kíákíá ó dáa ó dáa ó dáa ó dáa ó dáa. Yẹ bá ń gbọ́ pékélé pékélé. Yẹ bá ń gbọ́ pékélé pékélé. Ẹ má yà sọ́tún ẹ má yà sósì. Ẹ má yà sọ́tún ẹ má yà sósì. Sanfatis ní ẹ jẹ́ ká lọ. 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 Ó yá o, ó yá o, ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. Ó yá o, ó yá o, ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. Ó yá o, ó yá o, ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. Ó yá o, ó yá o, ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. ní Sanfatis FM ọmọ alájẹ ni wá gbogbo ìran káràkátà tó ń ṣòwò gbogbo fílílẹ̀ yìí tà ní tàbílẹ̀ oúnjẹ aṣọ tàbí ìwé ewébẹ̀ ẹran kódà bó jẹ́ pọ̀nmọ́ kàn sí wa ní Sanfatis FM lónìí lágbóhùn tẹ́ǹtà fàyè gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí ẹ pè tàbí kẹ́ WhatsApp +447 946 212 160 Sanfatis FM òkè láyé tí wá. ọmọ alájẹ ni wá gbogbo ìran káràkátà tó ń ṣòwò gbogbo fílílẹ̀ yìí tà ní tàbílẹ̀ oúnjẹ aṣọ tàbí ìwé ewébẹ̀ ẹran kódà bó jẹ́ pọ̀nmọ́ kàn sí wa ní Sanfatis FM lónìí lágbóhùn tẹ́ǹtà fàyè gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí ẹ pè tàbí kẹ́ WhatsApp +447 946 212 160 Sanfatis FM òkè láyé tí wá.